ẹ bá wa share bá wa share ètò yìí ẹ bá wa share ètò yìí ẹ̀yin ọmọ aládé ẹ bá wa share ètò yìí nẹ́tíwọ̀kì yẹn ló ń ṣe bẹ́ẹ̀ yẹn ó tún ṣe máa padà wá ẹ máa bá wa tẹ love and like láti fi hàn wípé lóòótọ́ lódodo inú mi dùn láti rí ọjọ́ tòní àwọn ará Ìbàràpá wọ́n dúpẹ́ lọ́wọ́ bàbá wa olóyè ọmọ Adéyẹmọ fún iṣẹ́ takuntakun tó ṣe nílùú Ìgàngán gbogbo àná la mọ̀ Sálíù Ìgàngán ajínigbé tó jẹ́ pé òun ni alágbàsọ fún àwọn bandit gẹ́gẹ́ bí Gúnmi ṣe jẹ́ fún ti Nàìjíríà bẹ́ẹ̀ náà ni arákùnrin yìí ṣe jẹ́ sí ìlú Ìgàngán bẹ̀ kó tó di pé bàbá wo olóyè ọmọ Adéyẹmọ wá láti wá fún ní bí ọjọ́ bíi 3 àbí ọjọ́ 5 kó tó di pé tí wọ́n sọ pé kó fi ilẹ̀ Ìbàràpá sílẹ̀ pátápátá gbogbo wa náà la rí fídíò yẹn wetin you dey wait for? If you never subscribe to Arole Baba 1010 Media and TV, you dey miss street gist. tí n bá gbórúkọ Sunday Igboho àyà mi ò tó jáde kò sí nǹkan kan òtútù ó mú mi pẹ̀lú. òtútù tí mo ọ wá parọ́ pé òrírò ẹ̀rí kọ́. látijọ́ tí wọ́n ti bí mi ìrírò ẹ̀ rí níjọ́ tí mo gbọ́ pé Sunday Igboho ń tún lọ Ògùn State báyìí níjọ́ náà mi ò lè sùn. ẹ lọ níṣẹ́ ọlọ́sí ọmú. ẹ̀yin yan wa nẹ́tíwọ́ọ̀kì yẹn ló sì ń ṣe bákan bákan nẹ́tíwọ́ọ̀kì yẹn òun ló sì ń ṣe bákan bákan so ẹ jẹ́ ká ṣe sùúrù díẹ̀ ìlú Ìgàngán ó ní bàbá wa olóyè ọmọ Adéyẹmọ wà báyìí lọ́wọ́lọ́wọ́ ibẹ̀ ni wọ́n wà so nẹ́tíwọ́ọ̀kì yẹn sá lọ so ẹ má bínú sí wa wípé ó bẹ́ẹ̀ so ẹ ṣáà máa bá wa share ètò yìí ẹ já tó wo okay so ẹ já ṣe sùúrù fún nẹ́tíwọ́ọ̀kì yẹn kó fi ráyè wá bí bẹ́ẹ̀ kọ́ bóyá kí a sì mú ètò yìí wá sí pamọ́ so that tí nẹ́tíwọ́ọ̀kì yẹn bá tó padà a ó tó padà wá fúdí èyí ẹ̀yin olólùfẹ́ wa ẹ máa bá wa share fáǹfààní ẹ̀yin tí àbí ẹja ṣe báyìí fáǹfààní ẹ̀yin èèyàn wa tí ẹ mọ̀ bó ṣe lọ ní ìlú Ìbàràpá lónìí a máa fi wọ̀nyí ẹ bá wa share ètò yìí ẹ̀yin ọmọ aládé ẹja ṣe báyìí ẹja ṣe báyìí ẹja ṣe báyìí olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹkùn ọkọ Fúlàní ìyàwó tó padà yìí lọ wá ó ti padà ọlọ́wọ́ bàbá àlùbáríkà ẹni tó ti ní ikú òní pa ó ẹni pé ọlọ́wọ́ yọ̀dọ̀ ọmọ alálùbáríkà fún ẹ rí i pé nẹ́tíwọ́ọ̀kì yẹn ti padà ẹ̀yin èèyàn mi ẹ ṣáàjà ọ̀rá máa wò ó bí gbogbo ẹ ṣe lọ lénìí ẹja jọ fojú rí ẹ rí i pé àwọn ọba wa wọ́n ti dìde wọ́n ti ṣúgbà bàbá wo olóyè ọmọ Adéyẹmọ wọ́n fi ọpẹ́ wọ́n fi ìyìn wọ́n dúpẹ́ lọ́wọ́ olóyè ọmọ Adéyẹmọ fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe ní ìlú Ìgàngán ẹja máa bẹ́tò náà bọ̀ ẹja máa bẹ́tò náà bọ̀. àwọn ewu dábẹ́rẹ́ wọ́n ní kọ́kọ́ tàbí àdúrà rẹ̀ ó gbà ní agbára olóhùn kékeré yọ ọ̀fẹ́ pẹ́pẹ́pẹ́ o sì ní fọ́ lógún o ní rọ nísìn adébáni ikú kò ní dé báyìí nǹkan yóò máa tẹ̀síwájú ní olùdó láéláé nítorí pé náà mi kòwé ìgbẹ́ tó ti ta ilé kú ẹnì kejì lò lè lẹ́kọ̀ọ́ ẹni tí ó ti ta abírísẹ́ nìkó òun ní dábẹ́lẹ́ ọlọ́run ní kò ní lójú tì ọ́ gbogbo ẹ̀yin ọmọlẹ́yìn Sunday Igboho ọlọ́run ìjẹ́kẹ́ mi yóò gbó ẹ̀mí tábọ́ lẹ́yìn ẹ̀ ẹ̀mí dùkú dáná ẹ̀ wá dúró
dúró tì í ẹ̀yin ọmọ ní ọba mo kí yín o ọlọ́wọ́ dúró tì wá o gbogbo ẹ̀yin baálẹ̀ tẹ wá báyà kí yín o ẹ̀yin agbófinró akí yín o ẹ̀rí jí lẹ́sẹ̀ o ọlọ́wọ́ dúró tì wá o dáńkú bẹ́ẹ̀ ni tiẹ̀ lẹ́ẹ̀rí ọlọ́wọ́ ní gbé pamọ́ ọ̀tọ̀ ọ̀fẹ́ ọlọ́wọ́ ìjọ máa mọ̀ ọ́ ṣe láńpẹ́ ọba ìtàkùjọ ọba kò ní mọ ẹ ohun sì ní kìí sọ́sẹ̀ ayé ọlọ́wọ́ òdò tí àwọn akẹ́jẹ kẹjọ kóra ẹ̀jẹ̀ ìlú gẹ́gẹ́ wa kò ní ìbàjẹ́ lágbára ọlọ́run mo fẹ́ tàdúrà fún bàbá mi tó lọ ìwé kọ́rọ̀ náà pọ̀ díẹ̀ bàbá wa sí gẹ̀gẹ́ àná ọlọ́wọ́ àforíjì ibi tí wọ́n ń kọ́kọ́ júdà ọlọ́run ní jẹ́kọ́ òṣòro jù àwa lẹ́ni tó fi ilẹ̀ ọlọ́run ní jẹ́káwọ̀ ẹ̀ ní àwùjọ ọmọ kẹ̀kẹ́ ọlọ́run ní ọ̀gbàjẹ́ fún wa orí ọjọ́ náà ní lọ́nà lọ́wọ́ àjọ wà láìsẹ̀ ni ìwọ́n fi pé sẹ́yìn kó àbí pé ọkọ̀ sáré bọ̀ ìyàtọ̀ àpàdé láàfin lọ́nà lọ́wọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run ní gbogbo nǹkan ọlọ́run ló ti lọ́ gbé wàhálà tó ìfilẹ̀ ní ọlọ́run ní jẹ́kọ́ bàjẹ́ fún wa Sunday mo adúpẹ́ lọ́wọ́ ẹ gẹ́gẹ́ bí àdúrà tí wọ́n ṣe fún ẹ àdúrà ní òun wọn èyí ò ní kàdúrà èyí ò ní kàdúrà èyí ò lè jẹ́ màá lọ́ta ọlọ́wọ́ gbẹ orí ọ̀tá ọwọ́ àlè fọ́lú òní lọ lẹ́sẹ̀ òní gbélé òní àwọn ẹ̀mẹ̀wà rẹ̀ máa rí ọ̀rẹ́ máa bọ̀ ìpé ìfọ́wù òní jìnnà òní dùkú dáná ní agbára ọlọ́run gbogbo àdúrà àtẹnìwọ̀n kẹ́ wá jẹ fún gbogbo ìyá àtòmìnira àtọkùnrin láti àdúrà àbábàdà òní jìjẹ òní jìjẹ gbogbo ọ̀gá tó ti dáná ọ̀gẹ̀dẹ̀ ọlọ́run oníjẹ́ kọ́ bàjẹ́ o bàbá wa Arúwọlá kábíyèsí bàbá torí ìgbà tí bàbá wa ní ẹgbẹ́ atọ́ni tòlé orúkọ tí àwọn ọmọ gẹ̀gẹ́ ń gbé gbogbo bí tí náà tí wà ọ̀fọ̀ ọmọ yẹ́gáyẹ́gá ni ọlọ́wọ́ máa kọ ní ìtùlú náà tó àti gbogbo àwọn tí ọjọ́ bàbá kábíyèsí àti gbogbo àwọn olóyìn rẹ̀ àìní ìmọ̀ ọjọ́ ọlọ́run ní kọ̀dí ẹ̀dá yìí àìní ìmọ̀ ọjọ́ ọlọ́run ní kọ̀dí ẹ̀dá yìí gbogbo ẹni tó wá pé òun ní máa gbóhùn yìí òun ni ọlọ́run ó tilẹ̀kùn mọ́ ọlọ́run á tilẹ̀kùn mọ́ tí òun lágbára àwọn tó lulẹ̀ lágbára àkómọ lágbára ìyáṣẹ̀ ọlọ́run gbogbo ẹni tó wá ní gbóhùn ọ̀fẹ́ ti Sunday Igboho àti kábíyèsí Adéníyì ọlọ́run ó tilẹ̀kùn mọ́ ọlọ́run gbà bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin olórí ọlọ́wọ́ ló ti yọ gẹ́gẹ́ bí àdúrà tí wọ́n ti fún yín torí pé ẹ̀yin ló kó múlé náà dé tí ẹ bá wọlé gẹ́gẹ́ ọ̀bá bá obìnrin bí èèyàn tó rí ni ó ọlọ́wọ́ nígbà yín ní ọwọ́ kábíyèsí o ẹ̀yin ní òní gbélé wò rẹ̀ ta o ẹni ó ti bí kó ní pa gẹ́gẹ́ bí àdúrà tí wọ́n ti fún yín ẹni tí ò tí ì bí ọmọ ọkùnrin ọmọ obìnrin ọlọ́wọ́ jẹ́ kó ní òní òní jẹun bàbá wa láṣẹ o tí gbogbo wọn máa jọ tá a máa yọ báyìí lágbára ọlọ́run lágbára àwọn tọ́lá ayé tọ́lọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni òye o. káyọ̀ pàṣẹ bàbá wa àgọ́rọ̀ láti máa fẹ́ fún wọn. ibi tó ṣàdúrà yẹn dé bàbá wa ṣàdúrà yẹn wọ́n ti sọ pé yóò yẹ wọ́n. wọ́n á ní ṣó mọ́dùbẹ̀ kó mọ́dùbẹ̀. ìlú bẹ́ẹ̀ ṣe é mì lókè rárá tó tọmọ ló máa ń rà bẹ̀rẹ̀ àwọn tó jẹ́ máa kọ̀kọ̀ sọ lè mọ òun yẹn ohun màmá ní àwọn kọ̀kọ̀ sí wa lẹ́nu. ayọ̀ bẹ́ẹ̀ náà ṣe kí n lọ sí ọ̀dọ̀ bàbá wa tí mo fi tọ̀wọ̀tọ̀ bá ọdún mi ò tó bẹ́ẹ̀. ayọ̀gá ti ìlú ọgbọ̀n His Royal Majesty ọba Abdulfiu Adeniyi Ọ̀nàdìyí ní Aláàjì Arúwọlá àtó the second ìgbésẹ̀ bàbá aláwọ̀ ẹ̀tù wà ẹ̀tọ́ bá ti gbàgbé láti ikún yóò máa jẹ fáìnì èmi ní ìsìnkú àkó ẹ̀tọ́ ọwọ́ àwọn olórí lọ́nà kó láti máa nù. láì bí ẹ̀jẹ̀ kí ọ̀rọ̀ wa kí àwọn ọlọ́ba fi ohun àṣẹ sí torí pé ẹ̀mí agbòdọ́ ní ìgbèjọ́ kan sì ní ọba ọbẹ̀ ọjú ṣùgbọ́n lẹ́yìn ilé ìlẹ̀wọ̀n ìkọ̀kọ̀ wa ni ẹ̀là ẹ̀ ṣeun. adúgbò fún Ọlọ́run ẹjẹ adúpẹ́ dáadáa o mo bá gbogbo wa dúpẹ́ àtòlélé àti àlejò pàápàá jùlọ ìfẹ́ nínú àti ọmọ Yorùbá
ọmọ Yorùbá pàápàá jùlọ ní ìgbẹ̀rẹ̀ ọba ẹgbẹ́ ẹkú àṣeyọrí ẹlọ́wọ́ òdò ti ó ti ní àbúrò náà tó ṣọlá tó adúgbò lọ́wọ́ gbogbo lágbègbè nílẹ̀ gbogbo èyí tí Sunday Igboho bí tó bí kalẹ̀ fún wa nínú ìgbẹ̀rẹ̀ àti pàápàá jùlọ ọgbà àpárí àti ẹgbẹ́ ọgbà àti adúgbò lọ́wọ́ ẹkú àbúrò ti ẹkú ìfọmọ ìrìn ṣe adúgbò lọ́wọ́ ẹ̀yin ọ̀gá ọlọ́pàá pàápàá jùlọ ní Calabar North gbogbo ẹ̀yin agbófinró kọ́ pátá dúpẹ́ lọ́wọ́ ẹkú àdúró ti ẹ̀wù láti bí ìdí ẹ̀fà tí a ti jọ ọ̀rọ̀ sọ́tún táwọn ọ̀rọ̀ sósì òṣèlú pé akọ ìpè a sì yọ àbò ojú ẹ̀ ọlọ́run olódùmarè yóò ṣe ló ọmọ adó ti wá òfin tí ẹ̀ sílẹ̀ gbọ́ tẹ́lẹ̀ òun gbogbo ìpínlẹ̀ aláàbò jẹ́ olódùmarè lọ́mọ agbọ́ ti ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọmọ gbẹ̀gbẹ̀ tí ẹ wá láti ọ̀nà tó kù nítorí ètò kékeré yìí mo fi láti orí ìpàdé ọlá mo fi kí gbogbo ẹ̀yin tí ẹ wá láti Ìbàdàn láti Ìgbòho Adó-Òfúta Ifọ̀ nítorí pé afẹ́ gbàlejò a ṣẹ̀ṣẹ̀ máa gbàlejò gbẹ̀gàn ṣùgbọ́n ilé ìta gbàlejò rí pé àgbà ìyanu ni mo sì rí pé ilé ìyẹn wá ní gbẹ̀gàn kódà ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ tí ẹ bá wò láti bí ìjẹ̀fà náà pàápàá jùlọ láti jẹta sí àkókò yìí mo rìn láàárọ̀ ní ọwọ́ ọ̀sán ìlú òṣèré ẹ̀yin náà ẹwọ gbogbo gẹ̀rẹ́ ni wọ́n gbogbo lọ Ìgbòho wẹ̀yìn ẹ̀wò ọ̀yàtọ̀ àbí ọ̀yàtọ̀ ọba yín dúpẹ́ o ọmọ Sunday Igboho ẹ̀ ní ṣíṣe ẹ máa mọ̀ sí ọ̀rọ̀ mi ò ní pọ̀ lédè ilé ìṣojú ọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ pọ̀ wájú ìní ìka kan ríra wá ní ká sì fọpẹ́ f'Olódùmarè èyí tí inú mi dùn sí lórí pé afọ́jú àti arọ wọ́n padà pàdé lèlè ẹbí afọpẹ́ f'Olódùmarè orí fóònù àti sọ̀rọ̀ mo wà mẹ́ta á sọ̀rọ̀ mo tún lé àtún sọ̀rọ̀ kí n tó lọ bẹ́ẹ̀ la sọ̀rọ̀ ọlọ́wọ́n ló ti wà adúpẹ́ f'Olódùmarè ẹ̀rí pé mo sọ pé ọ̀rọ̀ mi ò ní pọ̀ lẹ́nu màá sọ ṣókí ni torí pé èyí tó yẹ kí n sọ tí a máa lò ní ti sọ ó ti ẹ̀dínwó mi wò ní gbòlé ṣùgbọ́n kò lè tọ́ nínú gbá oṣù bí a máa rí bí ẹ̀fọ́ káàbíyèsí orúkọ àkọ́kọ́ ni pé ọ̀rọ̀ nípa ààbò ìlú pàápàá jùlọ ní ẹgbẹ́ àwọn dúpẹ́ afọ́pá f'Olódùmarè a sì dúpẹ́ lọ́wọ́ gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀ẹ́dìnà Olúwaṣèyí ọmọ Mákindé aṣojú rẹ̀ ń gbọ̀ngàn tó pọ̀ àwọn èèyàn ńláńláńláńlá bẹ̀rẹ̀ láti ń bí wọn àwọn alábí Ṣèyí Mákindé àwọn alábí ẹ̀rí nígbà tí ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ ó wá ó láàánú wa ó rí bó ṣe rí ó káwọ́ lórí ṣùgbọ́n nígbẹ̀rún ó tún padà wá ó sì rí àwọn èèyàn wa lẹ́kún àwọn èèyàn tí ọ̀pọ̀ ọ̀gá bá ṣe ó rẹ̀ wọ́n lẹ́kún fún wọn lówó lẹ́lẹ́kejì àwọn tó ọ̀kadà wọn dúná òṣìṣẹ́ lówó ẹni pé irú Mákindé ṣọ̀wọ́n ó ṣọ̀wọ́n awalabi ọlọ́wọ́n máa dúró tí yóò sì máa tẹ̀síwájú èyí tó kù tí yóò nílò tó wà ní kò ní ṣíṣe bẹ́ẹ̀ gbogbo bí tó kù tí yóò bá tó gbé olúkọ tí ọlọ́wọ́ ṣàmọ̀nà tí mo bá ní kí máa sọ̀rọ̀ lọ
ilé ọ̀fẹ́ ṣú ilé ọ̀fẹ́ ṣú ṣùgbọ́n lè ní ṣú bọ̀tí lẹ́yìn ayọ̀ mi kún èmi lórí mi kún tẹ̀ ń bá fa o èmi ní orí mi kún tẹ̀ ń bá fa. àbí èsì o wọn gbé náà ní àti àárọ̀ àná kò sẹ́ni tó jẹun.